ẹ jẹ́ má bá mi sí ààrẹ torí tọlọ́run pẹ̀lú ògo tọlọ́ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan yín ọlá ẹ má bá mi sí ààrẹ ẹ má bá mi sí ààrẹ ọlọ́run ní fa burú sẹ́yìn bàbá mi àgbà Sheikh Alhaji Muhammadu Taofeek akéwùgbà góòdì ọmọ akéwùgbẹ̀rú fàáńtà àmì rúlímù mi nínà ìsàdánà bámi àgbà akéwùgbà góòdì ọládẹjọ títí wọn láwọn nídìí nọ́mbà mi màá sẹ́ndì ẹ̀sìn nọ́mbà mi lélẹ́ ọládẹjọ ọmọ ẹgbẹ́ 080 3382 3347 bàbá mi àgbà Amirul Amọ̀ fún gbogbo tí jẹ́ Etihad Ọ̀yọ́ Ogun State Ọ̀ṣun State Ondo Èkìtì Lagos bàbá mi àgbà akéwùgbà góòdì ọmọ akéwùgbẹ̀rú èyí tí wọ́n ń pè lágbà náà nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan làgbà ọmọ gbà mọ́ra torí ntàgbà kó dání kọ́ mọ́ bá dànù gbogbo nǹkan làgbà ọmọ gbà mọ́ra nítorí iye àwọn tí wọ́n ń wu àgbà kágbàlagbà ó lè bá rí tí ì bá wọn sọ̀rọ̀ gbogbo nǹkan làgbà ọmọ gbà mọ́ra nítorí àyè tágbàlagbà wà. Apology tí ìyá wa Alájà Kàfílà Kaola Ummul Mu'minat tí wọ́n ṣe lẹ́nìí bàbá mi àgbà Sheikh Alhaji Muhammadu Taofeek akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo fẹ́ kẹ́ ẹ gbà á mo fi ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá tó bí yín bẹ̀yìn bàbá mi àgbà akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo fi ìfẹ́ tẹ́ ẹ ní sí ìyá tó bí yín bẹ̀yìn mo wá fi ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá ẹ̀ ta òkò mo ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tànà àti tòní mo fi bẹ̀yìn kẹ́kẹ́ mọ́dẹ́ òun ńlá òbíra mọ́ ẹgbẹ́ apology náà mo wá fi ìjì àgbà nínú Islam mo fi bẹ̀yìn mo fi ìjì àgbà nítọ́jú orí bàbá wa Akéwùgbà Gold mo fi bẹ̀yìn mo fi ìjì àgbà nínú àtúnṣe ẹ̀sìn mo fi bẹ̀yìn mo fi ìjì àgbà nínú àsìkí mo fi bẹ̀yìn mo fi ìjì àgbà nínú ìmọ̀ وأنت أمير المؤمنين إذا دنا إليك يتل الفكر بعد تعجب ìjà tá a bá lè parí ẹ̀ ìdákun nígbà ọ̀rọ̀ yìí lọ mo pé bàbá lábí aṣọ àmọ́ mo mọ̀ pọ́wọ́ yín dí wàláì mo mọ̀ pẹ́pẹ́ tí mo fẹ́ pè yín náà mo fẹ́ máa rọ̀ yín ni bàbá wa àgbà Sheikh Muhammadu Taofeek Akéwùgbà Gold ọmọ akéwùgbẹ̀rú gíláàsì ńlá lẹ jẹ́ nínú Islam Church of Nigeria nílẹ̀ Yorùbá mẹ́rin àtù fún àǹtà mẹ́rin àtún gíláàsì ńlá lẹ jẹ́ tí gbogbo ayé ṣe tán láti fi rí na ẹni tí gbogbo ayé bá wá fẹ́ fi rí na akramakallahu al-karimi yóò gbà ń tọ́ pọ̀ sára irú ẹ̀ ní irú eléyìí tó ń ṣẹlẹ̀ yìí náà mo fi ìfẹ́ tẹ́ ní sí sálàmù àmà sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín mo ṣe wá ń bẹ bàbá wa Akéwùgbà Gold ọmọ akéwùgbẹ̀rú Amirul Amọ̀ fún gbogbo tí jẹ́ Etihad Alhaji wa Zakirullah ọ̀kan ló máa débàrẹ̀ kọ̀wé wallahu yasimuka minan nas wala ta'afu daraka wala takasha bẹ́ẹ̀ ni mo ń ru ẹ̀yin náà Alhaji ọ̀kan lọ́mọ mo fi àníyàn tẹ nínújọ́ kìíní àná nígbà dàrúdàpọ̀ ṣẹlẹ̀ nínú Islam ní social media kò gbọdọ̀ máa lọ báyìí bó ní Islam ò ṣe ní bàjẹ́ bó ní Islam ò ṣe dádùn bó ní Islam ò ṣe ní kóró mo fi bẹ̀yìn tọ́lọ̀ ń dẹ̀ ń fún wa ṣe mo ṣe bẹ bàbá wa Akéwùgbà Gold ọmọ akéwùgbẹ̀rú yìí tí mo ń rọ bàbá wa Alhaji Zakirullah ọ̀kan ló máa débàrẹ̀ kówé bẹ́ẹ̀ ni mo ń rọ gbogbo ẹnì kọ̀ọ̀kan ní Islam láì dẹ́nì kankan sí wallahi tallahi rabbil
mi lọ́ta nù gbogbo ẹ̀yin tẹ́ ń jọ gàwa yìí ẹni ọjọ́ orí iwájú dàrú ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbogbo yín pátá lẹ̀ ń jọ gàwa gbogbo yín pátá lẹ̀ ń jọ gàwa mo rọ̀ yín ojú ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn yín pé kí ni ìṣòro tí Islam kó sí yìí problem wo ni ń ṣẹlẹ̀ ní Islam yìí inú mi dàdú pé bàbá wa Sheikh Alhaji Muhammad Taofeeq akéwùgbà góòdì ọmọ akéwùgbẹrú Amirul Am wallahu yasimuka minan nas nígbà tí ọ̀rọ̀ ìṣọ̀kan gbogbo àwọn afọ́sẹ̀lẹ̀ torí nǹkan méjì kọ́ bóun ní Islam ó ṣe nísinmi ni bàbá gbogbo ẹni tí ó wàá tòlú yóò rí yóò gbọ́ yóò mọ̀ yóò wà rí nígbà míì yóò ṣe bí ìgbà pé ò rí yóò gbọ́ nígbà míì yóò ṣe bí ìgbà pé ọ̀gbọ́ yóò mọ̀ nígbà míì yóò ṣe bí ìgbà pé ọmọ ìyẹn wà nù tí máa jíyàn ó kéṣe já ọkùnrin ní wà á ń tà sùjáhù àṣẹ Muhammadu Taofeeq akéwùgbà gbọdọ ọmọ akéwùgbẹrú wà á ń tà sùjáhù wà á ń tà débùn àrébùn wà á ń tà fún àmù wà fàímùn àtọ̀tún ayé àtòsí ayé ọba tó ní fàánú rẹ̀ gbà yín kò sì ní dákí àánú ẹ̀ ẹjọ́ mo rọ̀ yín bàbá mi àgbà ṣe Muhammadu Taofeeq akéwùgbà gbọdọ̀ ọmọ akéwùgbẹrú mo rọ̀ yín débi pé mo tún rọ̀ yín débi pé gbogbo bíi tààtù sẹ́mi ètò kù sí ẹ lọ ṣàgbà. bàbá mi àgbà ṣe Muhammadu Taofeeq akéwùgbà gbọdọ̀ ọmọ akéwùgbẹrú wà á ń tàn lẹ́dí láàyè buliguli wá sí fúnmọ́díyàwó wà á ní àtinàbàmù dá àfi kúlì mùtìnẹ́bì akéwùgbà gbọdọ̀ anta lẹ́dí láàyè buliguli wá sí fúnmọ́díyàwó bí gbogbo kọ̀ròyìn gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ gbogbo yeyeyeye tọ́ba ló ń fẹ́ yí bàbá wa kó gba góòdì lẹ́tà tí wọ́n padà fún náà ní kí o ti yìn tó o ti kì tó wáyé ní àtinàbàmù dá àfi kúlì mùtìnẹ́bì èyí bá ló bá rù tọ̀wílù èyí bá ló bá rù wáfúdì kò sí báàrù téèyàn lò bàbá kó gba góòdì wọ́n á sọ pé kò tún ti mọ̀ yín tó mo wá fi bọ́ọ̀lù ọba tó ní í ṣe ní kẹ́ ẹ tó yẹn mo fi bẹ̀yìn gbogbo ohun tó wù kọ́ máa bí inú nínú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀fọ́ tó lórí afáwọn Saheed Shittu mo rọ̀ yín ẹ ṣe sùúrù ẹ dákun torí tọ́lọ́hún mo fi àlùkùránì tẹ́ gbà fún tẹ́ dìímú tọ́ba tó ní dẹ̀ ń kun tí ó sì ní kún òkun yín mọ́ mo fi bẹ̀yìn. mo fi bẹ̀yìn Alhaji wa Sakira ọ̀kan lọ́mọ Adébárẹ̀ wallahu yasimuka májì ọmọ sí láyé ọ̀kan lọ́mọ wallahu yasimuka kíkú máa pa ẹ́ o Adébárẹ̀ wallahu yasimuka kọ́lọ́hún máa sọ ẹ́ ọ̀kan lọ́mọ wallahu yasimuka májì ọmọ òsì láyé Haji Sakurila ọ̀kanlọ́mọ Adébárẹ̀ kọ̀wé wallahu yasimuka kíkú máa pa ọ́ wallahu yasimuka kọ́lọ́hún máa sọ ẹ́ mo rọ̀ yẹn jọ ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣàtúnṣe ni alukurani ọ̀rọ̀ náà Olúwa ní fatasimu bí abulilayi wala tafarraku bàbá aláfẹ́ di okùn ọlọ́mú àfẹ́ túká á ní ìgbà fúnfúnra wa á ní àtẹ̀mọ́ra Haji wa Sakirila ọ̀kanlọ́mọ Adébárẹ̀ kọ̀wé lisanul ulama yìí gíwá sàmùsàngúdù mo rọ̀ yín kódà mo rọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ tún rọ gbogbo àwọn tí wọ́n tún nífẹ̀ẹ́ Ọlọ́run lára yín
bóyá tí wọ́n post kàkà sí page wọn ni mo rọ̀ yín ẹ jẹ́ kó yé wọn yín pé gbogbo torí ó ṣẹlẹ̀ lọ àti títún ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ sí lọ látara bẹ́ẹ̀ èwo láṣẹ nínú dáadáa àwẹ̀ wa tá ń gbà àmọ̀bọ́ ló ń gbà bí ọgbà irun wa tá ń kí àmọ̀bọ́ gbà bí ọgbà àmọ́ Kùránì ni wal kaazimina al-ghayza wal aafina 'ani n-naas wallahu yuhibbul muhsinin. Alhaji wa Zakirullah Ọ̀kanlọ́mọ Adébárè kọ̀wé mo rọ̀ yín ẹjọ́ torí tọ́lọ́hún mo fi àníyàn tẹ́ ń sọ tá a gbọ́ tá a dẹ̀ rí inú ọ̀rọ̀ yín tá a rí inú sẹ́yìn pé àtúnṣe lẹ́torí ẹ̀ bọ̀ sí social media lọ́dún tẹ́ bọ́ bẹ̀. àtúnṣe Alhaji Ọ̀kanlọ́mọ àtúnṣe lẹ́torí rẹ̀ bọ̀ sí social media látọdún tẹ́ ti bọ́ bẹ̀. àtúnṣe náà ni ẹ dún bẹ̀ ẹni ọba wa fẹ́ tún kẹsẹ̀ ẹgbẹ́ ọkàn ìdọ̀tí ọkàn ẹni tẹ́ fẹ́ ṣàtúnṣe nítorí ẹ̀ lillahi wa rasuli ni ẹ máa wò. mo rọ̀ yín Alhaja Kafila Kaula Ummul Mu'minat Ummul Khairi ìyá dáadáa ìyá àlùbáríkà kasalika Allahu fastaslimu li kudiratihi ma limuri illa tu fi ma qadallahu. obìnrin ní Alhaja Kafila Kaula obìnrin ní àmọ́ lọ́n kó sókòtò àtẹ̀wò àtagbádá sí lọ́rùn inú fífẹ́ rẹ̀ obìnrin ní Ọlọ́run fi sọ́fíìsì ọkùnrin nínú fífẹ́ rẹ̀ obìnrin ní Ọlọ́run wá fi sí ọkùnrin rẹ̀ yín ẹ má ronú pẹ̀ ní pàdé challenge ẹ má bírú ní bá mọ́ àtọ́ àrìjálù kó wà múná alánisa ìtẹ́ ẹ̀mọ̀ tó yẹ igẹ́ ni oríire tí ń bẹ nú ayé yẹn pọ̀ kọjá ká ẹ sọ pé gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa fèsì etí Olódùmarè alágbára kó fún yín bẹ́ẹ̀ tí jóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ń wá Ọlọ́run ò kó fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ń wá ẹlòmíì mọ kí ó bí èpà ilẹ̀ wọn à dáàmà nínú ilé wọn bẹ̀ẹ́lẹ́ kí wọ́n mọ̀ lágbo ilé wọn débi pé wọ́n mọ̀ nílùú ká tó ń burúkú wọ́n mọ̀ káàkiri ayé tọ́dẹ̀ jọkùnrin ó sì já àfà ó sì ké ó sì mọ tó ké. mo kí ìyá wa Ummul Mu'minat ẹ̀dẹ̀ bóde ẹ̀dẹ̀ sí apology yẹn direct mo ń wo láìfù yẹn láàárọ̀ inú mi dẹ̀ ń dùn ẹ̀dẹ̀ sí apology yẹn direct. ẹ̀dẹ̀ sí apology yẹn direct. ìyá wa Ummul Mu'minat Alhaja Kafila Kaula ẹ̀ ní parẹ́ aṣọ yìí yóò ní ya ìdọ̀tí ò ní kàn yín ṣé rí gbogbo ń tọ́sẹ̀lẹ̀ lọ́n kò nítumọ̀ Ànábì wa Mùsá mo rí láìfù yín kẹta yìí náà lọ́bẹ̀ Olúwa ní fabarra'ahu Allahu mimma qalu wa kana 'inda Allahi wajiyya ẹ méjì apádà sẹ́yìn mọ́ omi tuntun ti rú ẹja tuntun ti wọ̀ ọ́ ẹ jẹ́ ká jẹ́ kí Islam ò sinmi ìyá mi ẹkún ò ní tọ́ sí aṣọ yìí ò ní ya ìbànújẹ́ ò ní kàn yín ìrárí ò ní bá yín ọlá abọ́nà ń ṣe tónú ọlá rẹ̀ ẹ̀dẹ̀ gbọ́ọ̀rù àwọn èèyàn ẹ̀dẹ̀ wo bẹ́ẹ̀ ṣe tó ẹ̀dẹ̀ bóde ẹ̀tọ́ ẹ̀sìn sí apọ́lọ́jì yẹn ọ̀nà dàrẹ́ẹ̀tì ó wà open tí ò mú kọ́ ẹlòmíì wọn ò ní kọ́ sapọ́lọ́jì ọmọ máa sapọ́lọ́jì yọ máa bẹ́ báyìí inú tó máa bí yẹn yìí pé kí ni ṣẹlẹ̀ Ọlọ́run ní pa ilẹ̀.